Bàbá Takutijesu ti wá fohùn sílẹ̀ fáwọn ẹlẹ́sìn mùsùlùmí tó bú ẹ̀sìn ẹlẹ́sìn pé kí wọ́n ṣọ́ọ̀ṣe o wípé ó ti wá délẹ̀ báyìí o pàápàá àwọn tó ń bú àwọn oníṣẹ̀ṣe wípé kí wọ́n lọ jáwọ́ kí wọ́n tọwọ́ ọmọ wọn báṣọ bó tiẹ̀ jẹ́ wípé bàbá ìfi fọ́nrán bàbá Akeugbagold hàn níbi tí bàbá Akeugbagold ti ń ṣe ìkìlọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ fún àwọn alákatakítí ẹ̀sìn pé kó ní kálukú dẹ̀sìn ẹ̀ mú kẹ́sìn kankan má bú ẹ̀sìn kejì. Bàbá Takutijesu wá sọ̀rọ̀ lórí bí àwọn oníṣẹ̀ṣe náà ti ṣe wá jáde lọ́tẹ̀ yìí pé àwọn ṣe tán báyìí láti tákù gbogbo àwọn tó bá ń tákù ẹ̀sìn wọn tó fi di pé àwọn mùsùlùmí kan pé wọ́n ń ké tantan pé wọ́n ń bú ànábì wọ́n ń bú ẹ̀sìn àwọn. Ẹ wo ọ̀rọ̀ yìí ti fẹ́ di yánpọnyánrin ohun tó wá ṣe ni láàánú ni pé àwọn tó ń sọ̀rọ̀ ẹ̀sìn tí wọ́n ń jàjà ẹ̀sìn tí wọ́n ń bú ẹ̀sìn ẹlẹ́sìn yìí wọ́n ti ẹ̀rú gbogbo ọ̀wọ́n gógó tó ń ṣẹlẹ̀ nílùú àti bí Nàìjíríà ṣe rí lọ́tẹ̀ tá a wà yìí. Ọ̀rọ̀ ìjà ẹ̀sìn ló mọmú láyà wọn. Ara wọn tó ń fa ìfàsẹ́yìn rèé o pàápàá nílẹ̀ Yorùbá. Ibo lọ̀rọ̀ ìjà ẹ̀sìn fẹ́ gbé wa délẹ̀ Yorùbá ẹ̀yin èèyàn ẹ gbóhùn lẹ́nu bàbá Takutijesu. Welcome to Crossblog X TV. Remember to like, share, and follow us. Ẹ tún wá náwó sẹ́sìn àwọn Kírísítẹ́nì, ẹ náwó sẹ́sìn àwọn ọ̀sẹ̀bọ, ẹ wá ní wọ́n ṣe dákòjọ lórí Islam, ẹ wá ń pariwo wọn sí péèjì oríṣiríṣi, ẹ wò bí ẹ ṣe ń yẹ̀yẹ́ ànábì. Sallallahu alaihi wasallam. Kò sí mùsùlùmí tí ò rí tómi jẹ́ òní bọ́ lójú ẹ̀. Àwọn tí wọ́n sì dá wàhálà yìí sílẹ̀ wọn sí wọn tó ń dá ní ilẹ̀ lọ́wọ́lọ́wọ́. Ẹ wò bí ẹ ṣe ń yẹ̀yẹ́ Allah, ọba tó dá yé àtọ̀run. Ọlọ́run ti sọ pé ń kálukú lẹ́sìn rẹ̀ ọmọ ìjọ lójú kí ló dé tẹ́ ẹ̀ fi wọ́n lẹ̀ lórí ẹ̀sìn wọn ṣé dandan ni kẹ́ ẹ̀ tọwọ́ bẹ̀ sìn wọn ni mélòó information mélòó lẹ tí ìṣetán ní Islam kẹ́ẹ̀kan tó tọ́jú bọ́ta. lọ́dọ̀ tí ẹ̀yin gbàgbọ́ pé ntọ́ba ti jẹ́ Quran is automatic for everybody must follow. kí ló ti dé Bíbélì yẹn ṣe dandan fún mi bóun ni Quran tèmi ó sì ṣe dandan fún un. Quran tèmi lọ́jọ́ dandan. àfíà ìfẹ́ inú rẹ̀ sí gbogbo ènìyàn. Mo tún kí wa ń bi gbogbo ọ̀rọ̀ ẹ̀sìn rẹ̀ o ọ̀rọ̀ ẹ̀sìn rẹ̀ o ẹ̀rí pọ́ lágbára. ẹ ṣé bàbá wa Akeugbagold ẹ ṣé ẹ kú òun. ìbá jẹ́ pé wọ́n ń gbọ́ ni ilẹ̀ Yorùbá ìbá rọrùn gbogbo ẹ̀yin èèyàn tẹ́ ń wò mí bí aláṣejù tẹ́ni mi ò dákẹ́ ìdí rèé ọ̀rọ̀ àgbà bí òṣẹ́ lóòrọ̀ bó pẹ́ títí àṣẹ lọ́jọ́ alẹ́ bàbá yìí ti pariwo fún wọn tó ẹfẹ̀sìn ẹlẹ́sìn lọ́rùn sílẹ̀ ẹ yé attack ẹ̀sìn ẹlẹ́sìn ṣùgbọ́n wọn ò gbọ́ wọn wá gbàgbọ́ wípé táwọn bá ti ń pariwo táwọn ń bẹ̀sìn ẹlẹ́sìn jẹ́ táwọn bá ti dákẹ́ àwọn aráyè destroy Bible wọn á destroy Christianity wọn á destroy oníṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá wa tó wọn gbé kò sí nǹkan tó jọ ẹ gbàgbé ẹ kò sí nǹkan tó jọ àní kò sí ìbútẹ ẹ lè bú èmi ṣe ẹ bú bàbá ẹ búyà mi ẹ ṣépè tí ẹ lè rí forí gbé àfi tẹ ẹ bá pera yín jọ tẹ ẹ padà lọ síbi tí wọn ti fún yín lẹ́sìn tí ò bá yé yín torí kò yé ẹ̀yin gan àìmọye yín lẹ ń takora yín gbogbo tí wọ́n ń yọ fún yín ní àdìtì ní Kùránì ṣé ìwé ògbójú ọdẹ inú gbóòórùn malẹ̀ ni ṣé ìwé ìrèké oníbùdó ni tẹ̀fín sọ pé irọ́ ni ìtòkùtù ni wọ́n ń tú ìwékíwé ni wọ́n ń wí ẹ sọ fún mi sẹ́nu Bíbélì yẹn ti ń kà á fún yín ni àbínú ìwé Ifá ṣé kìí ṣèwé yín mọ́ èyí tó jù ní pé ẹ lọ jáwọ́ bẹ́ẹ̀ bá ti jáwọ́ ẹ rí i pé tí mo ṣe ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí mò ń rí póòsì tí àwọn ẹlẹ́sìn yín sọ fún yín tẹ́ ẹ̀ gbọ́ mò ń rí póòsì gbogbo àwọn ìsọkúsọ tí àwọn ọ̀pọ̀lọpọ̀ míì ti sọ ìgbà tí bàbá ẹ̀ kọ́kọ́ sọ fún yín pé ẹ má àtáàkì wọn ẹ fi wọ́n lẹ̀ ọ̀rọ̀ ẹ̀sìn rẹ̀ o ọ̀rọ̀ ẹ̀sìn rẹ̀ o ẹ̀rí pọ́ lágbára. Akeugbagold ẹni oníkiri yóò ní ẹ ló ti gbà bọ̀dù lọ́dọ̀ Kristẹni kò sí ní tẹ́ ẹ̀ sọ tán ẹ wo oko gbà lórí yín ikó burúkú wọ́n máa kó bò yín
kékeré ìtọ̀dọ̀ mi ò ṣe ti rí àwọn ọmọ tí wọ́n ń jáde lóríṣiríṣi ní gbogbo ọ̀nà ní ìsìn gbogbo ayé ló mọ̀ ní lálàsejù bẹ́ẹ̀ ni wọ́n dẹ̀ ń jáde nínú ẹ̀sìn lójoojúmọ́ ẹ̀yin ìpédìrán ẹ̀yin ìgbódọ́lá ẹ tún máa bọ̀ ẹ wá bèbú ẹ wá ṣépè ìpè yẹn náà ni ó jà yín dọjọ́ alẹ́ bẹ́ẹ̀ ṣe wá yẹn ẹ̀yin tí ẹ fẹ́ràn àlàáfíà tẹ́ ń pẹ̀lú ayé lálàáfíà àbọ̀ ọlọ́run wà lórí gbogbo etí tó ń gbọ́ mi ẹ̀yin tẹ́ ní làákàyè ẹ̀yin tẹ́ ní ọpọlọ tẹ́ ń gbọ́ mi ọlọ́run á dá yín sí o wọn à ní fi ẹ̀sìn burúkú balẹ̀ ìjẹ́mọ̀ wa lọ́wọ́ bó ṣe máa rí nìyẹn mo ṣe jí lóòrọ̀ yìí tí mo ń jáde lọ ni mo sáré súre fún gbogbo ẹ̀yin ènìyàn àdánilẹ́rù ayọ̀nù kò ní dánilẹ́rù ayọ̀nù ẹ wà lálàáfíà. tí a ò bá ní parọ́ èèyàn tó ń fẹ́ àlàáfíà ni Sheikh Akeugbagold èèyàn tó sì dàbí tiwọn wọn ò fi bẹ́ẹ̀ pọ̀ nítorí gbogbo ìgbà ni bàbá yìí máa ń wá àlàáfíà nínú ìwàásù wọn tó bá ti ń ṣe wáàsí tó máa ń sọ pé kí gbogbo ẹ̀sìn kóníkálukú dẹ̀sìn ẹ̀ mú ọlọ́run nìkan ló mẹni tó máa là òun náà ni bàbá Takutijesu ṣe fi hàn gbogbo èèyàn nù fọ́nrán yẹn pé bàbá yìí ti ń sọ tẹ́lẹ̀ ṣùgbọ́n àwọn alákatakítí wọn ò gbọ́ o ọ̀rọ̀ ló délẹ̀ yìí o kí ló fà á gan tó fi jẹ́ pé ọ̀rọ̀ ẹ̀sìn báyìí ló mọ̀mú láyà àwọn èèyàn pẹ̀lú gbogbo ohun tó ń lọ nílùú pẹ̀lú kọ́mẹ̀tì remember to like share and follow us thanks for watching à ń lọ fún polówó ọjà ẹ pè WhatsApp number page yìí. tẹ́ ẹ bá lè rí àmì ṣe gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín iná agbára ọlọ́run máa jó dànù kí lè nǹkan tẹ̀ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ ẹ ti pàdé wòlíì yín ló fà ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì arán mi sí ọ lónìí mọ́mì olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín olúwa sọ wípé gbogbo tẹ̀ ń là kọjá yẹn òun fẹ́ fi òpin sí kí nìkan tẹ̀ ń là kọjá lórí ìgbéyàwó ni lórí ọmọ ni lórí iṣẹ́ ni níbi gbogbo ni bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ ẹ jẹ́ àjọ gbàdúrà ẹ jẹ́ àjọ wá ojú olúwa kí làṣírí ogun yẹn gangan ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ni +234 7025 475427 +234 7025 475427 bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu